أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده سبحانه وتعالى ونشكره ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله هو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله. وبعد السلام عليكم ورحمة الله وبركاته. لا يدرك لكم الله أتي ترى عليكم أتي جفان لك محمد àti ìfẹ́mẹ́lẹ̀ àti ìjẹ́rìí láti inú ọkàn títí dínú ẹ̀mí àtọpọlọ àti lórí ahọ́n wípé kò sí ọba kan tó lẹ́tọ̀ọ́ àti jẹ́ ọba tó yẹ ká máa sìn, tó yẹ ká máa fẹ́ jù, tó yẹ ká bẹ̀rù jù, tó yẹ ká máa gbẹ̀rù tó Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lọ. À ń bẹ Ọlọ́run Ọba kó sọ ẹnì kọ̀ọ̀kan níbi aburú àtọwọ́fà wa, kó sì já sórí ilé kálẹ̀, kó ṣàlékún ìṣọ́ àti ààbò fún ẹnì kọ̀ọ̀kan wa. A kí gbogbo ẹ̀yin mùsùlùmí káàkiri gbogbo orílẹ̀-èdè ayé ní kíkí ti àlàáfíà wípé a sì tún kú òpẹ́ Ramadan Kareem, Ramadan Mubarak. Ọlọ́run jẹ́ kí àlùbáríkà Ramadan kó mú gbogbo wa gbẹdẹmukẹ́, kàráàmà Ramadan kọ́lọ́run kó fi kárí gbogbo wa. Èyí ni ó máa jẹ́ àkọ́kọ́ nínú ọjọ́ ààwẹ̀. Kí ló yẹ ká máa ṣe nínú ààwẹ̀? Ká máa tẹ̀síwájú lẹ́sẹ̀lẹ́sẹ̀ díẹ̀díẹ̀ ká máa sọ. Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bó ṣe yàn fún wa nínú Al-Qur'an nínú Suratul Baqarah kì sísọ ààwẹ̀ ní pé Ramadan nínú àwọn ìṣàyẹ̀ ní pé owó nìkan nínú àwọn irúgbọ̀n ẹ̀sìn lọ́lọ́run sọ rẹ̀ lójú kan ló sì parí ẹlẹ́kan náà. Kò sọ gbogbo tó ní mú ṣe pẹ̀lú orí yanjú ẹ̀. Ọ̀rọ̀ ọ̀run ó sọ kélekèle, ọ̀rọ̀ ìmánì ó sọ kélekèle, ọ̀rọ̀ zaka ó sọ kélekèle, ọ̀rọ̀ hajj náà ó sọ kélekèle. Ṣùgbọ́n ọ̀rọ̀ àwẹ̀ nínú Suratul Baqarah ibi tó ti gbé ó gbé gbogbo tó ní mú ṣe pẹ̀lú ẹ̀ ó tó lọ délẹ̀. Lọ́jà ká máa sọ fún wa pé tọ́wádìí náà rẹ̀ báyìí làálàá fún tẹ́tẹ̀kùn tọ́lọ́ wíhùn. So kéèyàn ó lè mọ̀ wọn rẹ̀, kéèyàn ó lè níjàyà Ọlọ́run, kéèyàn ó lè máa ṣe dáadáa kó mú wa sí ẹ̀sìn àti ìmọ̀n bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ohun tí ó so máa tí ó dì mọ́ Ọlọ́run bá tún ti sọ kalẹ̀. Tó sọ èyí tí ó ní í ṣe pẹ̀lú ayé náà ó sọ fún wa pé a sọ pé tá a bá gbà rẹ̀ kẹ́ ẹ má jẹ o, ẹ̀jẹ̀ ṣùgbọ́n yóò lásìkò yóò sì lálàá. A sọ pé tá a bá gbà rẹ̀ kẹ́ ẹ má pa ìyàwó yín ṣe o lásìkò tá a fẹ́ kẹ́ ẹ ráàpù pẹ̀lú ara yín. Ó wá yàn fún wa, ó ní وأنتم عاكفون في المساجد. ó ní àwọn obìnrin أحل لكم ليلة الصيام ní alẹ́ yìí tẹ́ bá gbààwẹ̀ ní àsìkò الرفث إلى نسائكم. àfàyílẹ̀ pé kẹ́sì ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó yín. هن لباس لكم, aṣọ ìbora yín ni wọ́n jẹ́. وأنتم لباس لهن, ẹ̀yin náà sì jẹ́ aṣọ ìbora fún àwọn náà. علم الله أنكم كنتم تختانون أنفسكم. Ọlọ́run ti wáyé pé ilé mú mára ẹlòmí ò tún máa yọ́lẹ̀ ṣe yóò máa lóun gbàwẹ̀ tí ó tún máa yọ́lẹ̀ ṣe bẹ̀kẹ́ já sọ fún àsìkò tí ò yí jẹ kẹsúnmọ́ yàwó àtàsìkò tí ẹ kẹsúnmọ́ nínú ààwẹ̀. Fal-an ó dé bá a ṣe ń sọ̀rọ̀ yìí àṣẹ ti wá bashiruhunna, ẹlẹ́tọ́ àti fara yíra mọ́ ìyàwó yín lóru ààwẹ̀. Wabtagu ma kataballahu lakum, ìtọ́lọ́wọ́ bá ti kádàrá nínú gbádùn, nínú àlàáfíà, nínú orí ọmọ, ìṣèpáyé ẹ̀mí ẹ̀wà wàkúlù, ẹ̀sìn láǹfààní kẹjẹ washrabu kẹ́ẹ̀sì mú hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswadi. Tẹ́ẹ̀fì máa rí pé òwú funfun ń jáde nínú òwú dúdú. Ó fi pòwe bí ilẹ̀ ṣe máa ń mọ́ tó ní was-subhi idha tanaffasa, bí òru bí ilẹ̀ ìwà ń mọ́ tí máa ń mí báyìí tẹ́rù ká ilẹ̀ máa ti mọ́ bọ̀ o. So ìgbà yẹn minal fajr ó tún wá dì í pé minal fajr ní al-fajri. So summa lẹ́yìn yẹn ẹ̀ṣẹ̀ wọ̀ ẹ̀ mọ́ àti musiyama ila al-layl, ẹ̀ wá kóra yín ní ìjánu, ẹkùnrin ayé lára lọ láti ìgbà tí àlùfájàdé bá ti yọ títí tóòrùn ó fi yọ, títí tóòrùn ó fi sán, tọ́sán fi sán, tóòrùn ó fi wá rú pé òòrùn wọ̀. So wala tubashiruhunna, tí ọ̀wá yẹ yín ẹ̀jẹ̀ tó sọ dáadáa o, ẹ má fara gbora, ẹ má fi dìbòdì pẹ̀lú àwọn obìnrin yìí wọ́n dẹ̀ ká kìlọ̀ yẹ ká máa wá ṣe. wa antum aakifuna fil masajid, ẹ̀rọ mọ́ṣáláṣí. Kí ló máa ṣe mọ́ṣáláṣí? Kí ni wọ́n máa ṣe mọ́ṣáláṣí? nǹkan àwọn ṣe mọ́ṣáláṣí náà ní ká kírun, ká ṣe ìtọ̀síwà, ká fara gbọ́dọ̀ fọ́lọ́run, ká bẹ lọ́run, ká ṣàdúrà, ká kẹ́kọ̀ọ́, ká kéwò tí ń jẹ́ tafsir. Ó hàn yí pé nínú àwẹ̀, nínú ara àwọn ojúlówó iṣẹ́ tó yẹ ká máa ṣe náà ni pé kéèyàn ní mulazamatu masjid, ìní ìdúnímọ̀ mọ́ṣáláṣí láti lè máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìyẹn lọ ní kí ó ní o, ìyẹn ṣe tìláwà Kùránì ni o, ìyẹn ṣàdúrà ni o, ìyẹn gbọ́ tafsiri ni o.
èèyàn gbogbo tó bá jẹ́ kó lè kéèyàn ó lè ní ìfaragbo mọ́ṣáláṣí. So lẹ́yìn yẹn táwọn ẹ̀bá wa dé báyìí gẹ́gẹ́ bí ọjọ́ àkọ́kọ́ nínú ààwẹ̀ ó wà nínú hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n gbà wá hadith náà sì lálàáfíà ó wà nínú Tirmidhi ó wà nínú Abi Dawud. hadith yìí sọ pé idha ra'ayta al-hilala ó ní tó bá rí ìlétésù tá a bá rí ìlétésù Ànábì a máa sọ pé Allahumma ọlọ́run ahillahu alayna bil amn ó sì tó yọ sí wà yí yóò yọ pẹ̀lú fọkànbalẹ̀ wal iman pẹ̀lú àlékún iman wassalama pẹ̀lú àlékún àláfíà wassalam pẹ̀lú àlékún ọlá àtọ́là pé ọlá rabbi wa rabbuka ìrẹ́ létẹ́sù yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala òun lólúwa ní òun náà sí lólúwa ti ẹ náà ìlà ló sílẹ̀ létẹ́sù ìmọ̀nà ló dé yìí o létẹ́sù ọ̀nà àmọ́ òun ló dé yìí o wàhẹ́ẹ̀ oṣù oore ló lé yìí o oṣù oore òun ló lé yìí oṣù mọ̀nà òun ló lé yìí oṣù oore òun ló lé yìí. So àdìsí onílẹ̀ ká sọ pé táwọn bá ti dé àdúrà máa ń gbà ó sì wà ní àdìsí táwọn sọ قال النبي صلى الله عليه وسلم 3 دعوات مستجابات àdúrà mẹ́ta àkíńdà padà máa ń gbà lọ́wọ́ ẹni tó bá ṣe da'watu s-sa'im àdúrà aláwọ̀ ẹni tó bá gbààwẹ̀ àdúrà rẹ̀ máa gbà wa da'watul mazlum ẹni ààrẹ jẹ́ tá ṣàbùsí fún àdúrà rẹ̀ máa gbà tó bá ṣépè fẹ́ni tó ṣàbùsí fún wa da'watul musafir onírìn àjò àdúrà tí ẹ̀ náà máa gbà rawahu Bayhaqi Imam Bayhaqi òun ló gbà wá. So ó ní tí wọ́n bá ti pèrún ní ọjọ́ inú àwẹ̀ ìrun Maghrib èyàn tó máa ń ṣàdúrà fún sínú náà. So èyàn máa ń ṣàdúrà fún sínú nínú àwọn àdúrà tó wà nínú erépa ní pé Allahumma ọlọ́run inni laka sumtu èmi yìí mo gbààwẹ̀ fún ìwọ ọlọ́run mo gbààwẹ̀ fún ìrẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni mo gbààwẹ̀ fún mo pẹ̀bí mọ́nú mo pògbẹ́ mọ́nú bí ò jẹun bí ò mú láti ìdájí àsìkò sínú ló wá tó yìí wa ala rizqika aftartu àsìkí rẹ̀ ọlọ́run náà mo fẹ́ fi sínú yìí àsìkí rẹ̀ náà mo fi jẹ́sàárì àsìkí rẹ̀ náà ni mo fẹ́ fi sínú dhahaba dhama ànábì máa sọ pé ògbẹ́ ti lọ wabtalla al-uruq. So gbogbo ara tó ti làágùn tóun ti gbẹ so ọlọ́run má jẹ́ kí gbogbo ẹ lọ lásán fi ṣàánú wa wa thabata al-ajr bá ti wá gbààwẹ̀ tí omi ara wa gbẹ tí ẹnu wa gbẹ tó ń gbẹ wá ó ti dájú pé a ní ládá ẹ̀san pàǹtàpàǹtà lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. ṣùgbọ́n yíyà bá sọ nǹkan bẹ́ẹ̀ náà ìyá máa tún fi tọ́lọ́run ọba pé lógo ọlọ́run lọ́lá ọlọ́run láàánú ọlọ́run ọba wà ní àdúrà táwọn èèyàn máa ń ṣe tàbí gbé kalẹ̀ ẹni tó bá mọ̀ ọ́ láti ṣe Allahumma ọlọ́run inni laka sumtu ìrẹ́ ni mo gbààwẹ̀ fún wa ala rizqika aftartu lórí àásìkí rẹ̀ náà ni ń sì sínú náà ní sì máa sínú dhahaba dhama'u wabtalla al-uruqu wa thabata al-ajru insha Allah ta'ala. So àdúrà yìí ní àdísì ni tó wà tí a bá mọ̀ kó ṣe tí o bá mọ̀ ó lè béèrè fasalu ara rẹ̀ in kuntum la ta'lamun ìtọ́wà nìyẹn tí èyàn bá wí gbogbo ẹ̀ alhamdulillah tó bá wí nínú ẹ̀ náà ìpé ẹjẹ́ ló yí tó bá wí pé Allahumma inni laka sumtu wa ala rizqika aftartu ó ti gbé ìjọ àmọ̀ yókù pé eléyìí gangan ni mùdùmùdùn tó wà ń bẹ̀ tó bá jẹ́ sọ pé zahaba dhama'u wabtallat al-uruqu wa thabata al-ajr àwọn àgbà tí àdúrà yẹn ó nìyẹn. ṣùgbọ́n gẹ́gẹ́ bí àyájọ́ ọjọ́ ọ̀la tá a fẹ́ bẹ̀rẹ̀ tí ilé kẹ́sù wọ́n rí o wọ́n rí o ó ti sàbátà pé oṣù tí lé náà nìyẹn. Allahumma ọlọ́run ahillahu alayna jẹ́ kí oṣù yìí lé lérí wa bil amn jẹ́ oṣù fọkànbalẹ̀ wal iman oṣù iman wassalama wassalam àtọ́lá kó máa jẹ́ oṣù ẹ̀ Rabbi alábì máa wo ìlàlú báyìí tí ó máa bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àlàyé ló máa wo ilé tẹ̀sí yẹn báyìí ṣùgbọ́n àtàdé náà
tẹ́ pé ojú ọkàn lámàfi rí ìyá lè ṣàdúrà yìí pé ìrẹ́ oṣù Allahumma ahillahu alayna bil amni wal iman was salamati was salam rabbi wa rabbuka olúwa mi náà ni olúwa tiẹ̀ náà ìyá rushdin ní oṣù ìlẹ́tẹ̀ṣù ìmọ̀nà wa khair àti oore tó pọ̀ ọlọ́run kó fi ṣe ọ̀pọ̀lọpọ̀ oore fún ẹnìkọ̀ọ̀kan wa ìtagbọ́ iná ọlọ́run jẹ́ sọ aláǹfààní ọ̀rọ̀ tó kù lẹ́yìn táàtún ọ̀sán insha Allah tabaraka wa ta'ala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.